Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ń yẹrí bó bá ti kan irú ìbéèrè wọn torí pé ó la ìtàn lọ, um ó sì fẹ́ àgbọ́yé tó tọ́ lórí rẹ̀. Àwọn èèyàn ń béèrè kí ni ojúṣe àwọn ọba aláyé gan-an nílẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè pé ta ni adarí fún ìran Yorùbá? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wò ó gẹ́gẹ́ bí àlàfo láàrin àwọn ọba aláyé wa. Tá a bá ń sọ ẹni tí ó darí àwọn ọba ní bí ilẹ̀ Haúsá, àwọn Òkè Ọya, Sultan ni ó máa ń ṣíwọ́ lọ́wọ́ iwájú. Tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọba ní ilẹ̀ Yorùbá, yóò wá di pọ̀, yóò di ibo ni kí àwọn èèyàn tò sí, ta ni ó jẹ́ adarí? Ṣé kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ni kábíyèsí o, àbí Aláàfin ti ìlú Ọ̀yọ́ kábíyèsí o? Lọ́nà méjèèjì ó di tí àwọn ọ̀dọ́ ò mọ ohun tó rọ̀ mọ́. Ta ni ó ṣíwájú? Báwo ni wọ́n ṣe ń tò ó? Kí sì ni ìlànà tó rọ̀ mọ́? Kí wá lójúṣe àwọn ọba aláyé? Ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi, ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Ẹ ṣé gan-an púpọ̀ púpọ̀. Ó dọwọ́ ẹ̀yin àgbààgbà o. Àwọn tó mọ̀ mí dáadáa tó dẹ̀ ń bá mi pàdé Facebook, wọ́n mọ̀ pé máa ń sọ fún nǹkan kan pé nígbà tára ayé bá useless, ẹ máa rántí ara ọ̀run. When your today is hopeless, you begin to look at yesterday. Ìgbà kan wà, Yorùbá jẹ́ báyìí, Yorùbá jẹ́ báyìí, ẹ wo pé kí la jẹ́ nísinsìnyí. Yes, ìgbà kan wà táwọn ọba wọ́n ṣe pàtàkì. Àwọn gan ní ìjọba. Nǹkan táwọn ń pè ní ìjọba wá àjọ àwọn ọba. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn òyìnbó ti dé ni ọba ò ti jẹ́ ìjọba mọ́. Nígbà tá a ti bẹ̀rẹ̀ democracy, ẹ má sì gbàgbé ilẹ̀ Yorùbá ló kàwé jù. Àwa la lọ London tá a ṣe gbogbo ẹ̀. As a matter of fact, nígbà tá a máa bẹ̀ sí dìbò democratic election, Èkó àti West ni wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ ẹ̀. Nígbà tá a máa bẹ̀rẹ̀ political parties, that is NNDP, ayé ìjọ́un kì í ṣe NNDP ìgbà àtàkùn, àbí Nigerian Youth Movement, ní àwọn NCNC aṣọ́gun tó dé ilẹ̀ Yorùbá náà. Gbogbo ọ̀làjú yìí ló kó agbára kúrò lọ́dọ̀ ọba. Ẹ má gbàgbé wípé ìtàn ń lọ pé ní ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ dárúkọ ẹ̀ náà, ẹnìkan jẹ́ alága council tó jẹ́ deputy leader action group nígbà náà, ó lọ́ba òdìdé fún ẹ̀ náà gbọ́ bó ṣe parí. Ó sì lẹ́tọ̀ọ́ nítorí protocol list council chairman ní number 1 ìṣọba. Alága ìjọba àbílẹ̀ lákọ́kọ́. Bẹ́ẹ̀ni, ní protocol list state ìṣọba. Even ní protocol list Nàìjíríà, wọ́n á ní president, vice president, wọ́n máa kà á lọ ọkọ tó máa sọ pé chairman traditional council. So wọ́n ti kó agbára kúrò lọ́dọ̀ àwọn ọba. Àwọn dẹ̀ wá ní problem nílẹ̀ Yorùbá. A máa wo pé a Sultan Sokoto, gbogbo Sokoto state kò sí Sultan míì. Ọ̀ǹtí tí wàhálà dé sí ti Kano yìí, ẹ̀ma ẹyọ kan ló wà ní 44 local government tó wà ní Kano àti Jigawa 38. But bí Yorùbá ṣe bẹ̀rẹ̀ yàtọ̀.
tẹ bá ti kúrò nífẹ̀ẹ́ wàá gbé adé tiẹ̀ wàá lọ dá kingdom tiẹ̀ sílẹ̀. Oníkálukú ń lọ dá kingdom tiẹ̀ sílẹ̀. Ìyẹn náà ló jẹ́ ká wà urbanized. That's why nígbà tí William Bascom sọ pé nígbà tí àwọn òyìnbó dé Nàìjíríà ní 13 whatever it was, wọ́n realize pé wọ́n bá ń wo àwọn urban centers àwọn ìlú gbogbo Nàìjíríà yìí pé 47% àwọn ìlú ńláńlá pé Yorùbá ló ní, nítorí pé ọba kan tó bá ti ń gbádé bọ̀ òye ò dá lulẹ̀. Tínú ẹ̀ ò bá dùn sọ́ba ẹ̀ tí bóyá ẹ joyè ọba ẹ dùn ún kò bọ́ sí ẹ lọ́wọ́ wàá tún gbéra wàá lọ dá tiẹ̀ lẹ̀. Ó jẹ́ ká wà ní urban centers, ó jẹ́ ká wà urbanized, ó dẹ̀ jẹ́ ká lajú ju bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ. So lónìí wọ́n ń struggle láti fún ọba ní róòlù ni kò ní róòlù. Àbí tí àwọn gómìnà bá fẹ́ wọ́n á pè wọ́n á ní security. Gómìnà gan ò ní control lórí police ká máa sọ pé ọba. Ọba á máa struggle, á máa wá vigilante, á máa bẹ àwọn ará ìlú láti ṣe. So tá bá wá sọ pé ọba wo ló ń darí ilẹ̀ Yorùbá, ọba tí ò darí ìlú ẹ̀ tí ò ló máa wá darí ilẹ̀ Yorùbá. It's a wrong thing. Èmi ò sì fẹ́ engage nítorí pé mo close mọ́ bàbá àná lọ́yọ̀ọ́ gan gidi, mo close mọ́ bàbá mẹ́ta ní Ifẹ̀ lóde ilé tó wà ń bẹ̀. Ilé tó wà ń bẹ̀ dé sọ pé òun bẹ́ẹ̀ nìkan du leadership. Ẹ bá dẹ̀ rántí kò dẹ̀ ní ìdíjẹ́ rí o ní láti du nǹkan tó bá jẹ́ tọ́ rẹ̀. Tó bá jẹ́ tòótọ́ ni irọ́ tá máa ń pa fúnra wa pé Ifẹ̀ láti wá. Èmi ò rí nǹkan tá à ń jà tó. Nígbà àwọn Ìjẹ̀bú tí wọ́n ní wọ́n wá láti Wàdáì wá láti Sudan. Báwo ni Yorùbá ṣe dé Sudan? Àwọn Yorùbá Muslim tó ń lọ sí Mecca. Ẹsẹ̀ náà máa ń fi rìn jọ̀wọ́n àná. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá padà wọ́n á dúró sí Southern Sudan. Àwọn náà pera wọn Wàdáì. So ibì kan ní Yorùbá tó lọ Sudan yẹn ti bẹ̀rẹ̀ kó tó wá sí Wàdáì wá sí Ìjẹ̀bú. So tó bá jẹ́ tòótọ́ pé ibì kan la ti bẹ̀rẹ̀, èmi ò rí nǹkan tá à ń jáde lórí. Nǹkan tó ṣe pàtàkì fèmí ó ní pé kí ni ìdàgbàsókè tẹ mú wá gẹ́gẹ́ bí kábíyèsí. Wo kábíyèsí Tẹ́júmádé náà wọ́n fi ti Tẹ́júmádé. Adésọjí Adérẹ̀ Ifẹ̀ ò lè gbàgbé wọ́n máa rántí University of Ife. Ṣáájú ẹ̀ ni bàbá ńlá bàbá tó jókòó tì mí kábíyèsí Adémilóyè. Òun ló mú àlàáfíà wá tí àwọn Mọdákẹ́kẹ́ ṣe lè padà. Láti ní gbogbo ibi tí à ń pè ní Èkìrèdé àwọn Ọ̀yọ́ tí wọ́n displace sí Mọdákẹ́kẹ́ ńgbà náà, gbogbo ìlú yẹn olókùn wọn padà tó mú àlàáfíà wá. Tá bá dẹ̀ lọ sínú 1903, tá bá dẹ̀ lọ wo Gazette ti Colonial Office, Lagos Colonial Office tó publish 1903, ó publish story kan nípa kábíyèsí Ọlálékan Olúbùṣe kìíní tó wà lórí ìgbà náà. Gómìnà general Èkó tó wà lẹ́kọ̀ọ́ ńgbà ẹ̀ ń jẹ́ McGregor. Ó ní òun ní wàhálà lórí àwọn ọba fóun ti ẹ̀mí léyìí tó ṣe pàtàkì. Àwọn sì rò pé Aláàfin ló yẹ káwọn pè nítorí wípé
àwọn tó kọ ìwé nípa Yorùbá gbogbo wa kọ́ ni Yorùbá, Ọ̀yọ́ ní jẹ́ Yorùbá, Ọ̀yọ́ ní jẹ́ Yariba, òun làwọn Nupe táwọn pè ní Yariba torí àwọn ni wọ́n bá ṣe nǹkan pọ̀ láti first Ọ̀yọ́ ilé wá sí Ọ̀yọ́ kejì débi tí wọ́n wà yìí. Àwa yòókù à ń ṣe Yorùbá. Tá bá ṣe gbadé nǹkan tá bá ń jẹ́ là ń jẹ́. Èkìtì là wà, Àkókó là wà, Ọ̀wọ̀ là wà, Rẹ́mọ là wà, Ẹ̀gbá là wà. Tẹ bá rántí ìwé ìròyìn tó máa kọ́kọ́ ṣe Nàìjíríà gan-an, wọ́n pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti àwọn Yorùbá, yẹn ni pé Ẹ̀gbá òun ṣe Yorùbá. Nígbà tó dẹ̀ kọ ìwé wọn lórí àwọn Àjàyí Crowther ní opportunity láti kàwé, cousin ẹ̀ ni Samuel Johnson tó kọ History of Yorùbá. Ó lábúrò kan òun ló wá publish ìwé yẹn, ó tó ọ̀tá àwọn ìwé yẹn bá ṣe gbọ́. So wọ́n mọ̀ pé Aláàfin òun ló lórí Ọ̀yọ́ Yorùbá. So wọ́n ní ṣé káwọn pè é, Aláàfin ò lè dá sọ̀rọ̀ àwọn, pé ẹyọ ẹnìkan ló lè dá sí ọ̀rọ̀ ọba nílẹ̀ àwọn ìpẹ́ ni. Wọ́n á lọ Ọ̀ọ̀ni, wọ́n á ní Ọ̀ọ̀ni Olúbùṣe kó wá sékòó ní Ọ̀ọ̀ni jáde bàbá gbogbo wa ni. Wọ́n ní tí ò bá jáde báwo la ṣe yanjú ọ̀rọ̀ yìí. Ìgbà tí mò ń sọ yìí ó wà nù Gazette, tí ò bá ẹ bá dẹ̀ ní fóun bẹ́ẹ̀ kó lọ Google ẹ̀. Visit of Ọọ̀ni to Lagos in 1903. Ọba Olúbùṣe Ọlálékan Olúbùṣe. Wọ́n ní gbogbo ìlú tó wà lọ́nà láti Ifẹ̀ torí ó máa gba Òṣogbo, á wọ train bẹ́ẹ̀ tó títí tó máa fi dÉkòó. Àwọn ọba yẹn ò gbọdọ̀, wọn ò ní kán máa, kì í ṣòfin ni o, àwọn mọ̀ pé wọn ò lè wà láàfin torí àwọn ọmọọgbà tó ní máa kọjá lọ́dọ̀ wọn. Ọba ò dẹ̀ ń pé méjì láàfin, Ọọ̀ni ni number one. Gbogbo àwọn ọba yẹn ló jáde kúrò ní palace wọn tó wá dúró síta títí Ọọ̀ni fi lọ tó fi padà, including Aláàfin ìgbà náà. Ẹni bá fẹ́ mọ superiority dáadáa kó lọ kọ́ Ifá. Bàbá dẹ̀ lọ wò dáadáa, bàbá Adéyẹmí history ó pé lórí wọn, history Clapperton, Richardson, Macpherson. Bọ́tẹ́ bá fẹ́ wo history Ifẹ̀ àti Yorùbá ẹ lọ sínú Ifá. Ifá jẹ́ kó yé àwa pé nítòótọ́ Odùduwà bí ọmọ, àwọn ọmọ jáde lọ, wọ́n fẹ́ nìkan sílẹ̀ síbẹ̀, àbí? Wọ́n dẹ̀ jẹ́ Ọọ̀ni. Ṣùgbọ́n Ọ̀rànyàn àbí Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni. Nígbà tá a wà níléèwé a máa kó wa bóyá wọ́n ní kó lọ bomi wá ní kìnìkan ó yàrá òun náà máa, he is a military, wọ́n ní kó lọ máa jà káàkiri. Kí ló dẹ̀ ń jà fún gbà náà? Wọ́n rí i pé Ifẹ̀ empire, because Ifẹ̀ was an empire, bí bọ́ọ̀ pé ní Yorùbá empire. So wọ́n ní kó lọ máa restore dàbẹ̀, ìyẹn ló bá dé Benin tí ó fi dá dynasty ọba tó ìwà ń bẹ̀ lónìí. History jẹ́ ká mọ̀, ẹni tó bá dẹ̀ fẹ́ validate nǹkan tí mo sọ kó lọ sí ààfin Ọọ̀ni kó lọ wo list of Ọọ̀ni. The sixth Ọọ̀ni was Ọ̀rànmíyàn. Before him Aláyémọre ló wà ń bẹ̀. Wọ́n lé Aláyémọre nígbà tí Ọ̀rànmíyàn tí wọ́n fi jẹ́. Nígbà tí Ọ̀rànmíyàn kú Aláyémọre padà wá láti Ẹ̀fọ̀n ló lọ dá Ẹ̀fọ̀n sílẹ̀. So ọmọ Odùduwà ní Ọ̀rànmíyàn. So àwọn tó máa sọ pé wọ́n kàn fi wọ́n ṣe aṣojú ni, story change in the course of it. But for me gbogbo eléyìí ò important. Mo sọ ń sìn mo ní Ifẹ̀ tẹ bá jókòó tẹ bá sọ nǹkan táwọn ọba wọn ṣe lọ́kọ̀ọ̀kan
nígbà tí mò ń wo Lísàbídè ṣe àwọn bí ọba bíi mẹ́rin ló jókòó papọ̀ mẹ́rin ni Olówu jókòó, Aláké jókòó, Gbàgùrà, Òkè Ọ̀nà. Ẹ wo ìbẹ́ẹ̀dì ẹ bó ṣe fashionable tó, bó ṣe bring unity and development. Nǹkan tí ọba bá mú wà ní là á máa rántí. Ẹ bá dẹ̀ sọ ti Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí tó lóun ò bẹ́nìkan dupò, ó gbéra lọ Kwara ní ẹyẹ ńkọrin àbí mi ìmọ̀ bó tán pẹ̀lú ẹ̀, ó ní Ọ̀jájá yunifásitì síbẹ̀. Ó gbéra lọ Àkúrẹ́, ó ní housing estate, ó ní hospitality, ó ní film center. Ó lọ Òṣogbo, ó ní Ọ̀jájá shopping mall. Ifẹ̀ gan Ọ̀jájá shopping mall wà ń bẹ̀. Ní Èkó lẹ́bàá law school ẹ̀rí Tango soft drink Ọ̀jájá ni. Nígbà tá à ń bá COVID yìí, gbogbo Yorùbá state ló nawọ́ sí tó gbé àwọn nǹkan tá a lè máa fi ṣe fumigation wá, òun àti Afẹ́ yunifásitì. Irú àwọn kan tèmi fẹ́ máa gbọ́ ni ẹnìkan ò darí kí ẹ jẹ́ kí kábíyèsí tó ṣe ẹ̀ débẹ̀ ní Ọ̀yọ́ ó sọ nǹkan kan, ó ní òun máa gbé health medical center kan wá. To me ìyẹn ló yẹ ká máa encourage ẹ ju pé ká máa fà sínú pé ta ló ṣe kí. Ó dẹ̀ tún rán àwọn kan lọ sí China, I'm aware of this, so pé kán lọ wá investors wá tó máa develop Ọ̀yọ́. Ẹ jẹ́ kí gbogbo baálẹ̀ àti kábíyèsí kán develop ìlú wọn. Ẹ má fún wa níṣẹ́ tí ò necessary ṣe. Dr. Olú. Ìdí nìyẹn o. Ọọ̀ni he is not a son. He's a father. He's a father. He's sitting in the father's throne. Yeah. So it's not a way wọ́n bí Ọọ̀ni wọ́n bí and Oyo was not established until tá bá lọ sí archive, tá bá lọ dáadáa. Oyo itself was not established until almost 4 centuries after Ife exists. There have been 3 Ifes. Ṣé kìí ṣe pé wọ́n tún wòye pé bóyá kìí ṣe direct ọmọ Odùduwà ló ń jẹ Ọọ̀ni, pé bóyá ni ó ń fa àwọn ọ̀rọ̀ tí kálukú ń gbé yẹ̀wò. President of the country, what's his name? Bọ́lá Tinubu. Bọ́lá Tinubu is from just one family. Yeah, yes. But he's occupying the seat of the first citizen. Àga yẹn. Yes. Ìjókòó yẹn là ń sọ̀rọ̀ ẹ̀. When you occupy the position of the Ooni, position Ooni is the father to Alaafin. Alaafin is an Ọba. The position of Oduduwa is the position of Ooni. So ó jẹ́ kí ẹni tó béèrè question yẹn kó lè get ẹ̀. Kì í ṣe pé wọ́n bí don't talk of pé wọ́n bí èèyàn kan síwájú èèyàn kan. No. Ooni àti ní orí àga yẹn. So Ooni àti Alaafin. Ẹ jẹ́ àwọn lọ torí àsìkò. Mo mọ̀ pé